káàsán ẹ káalẹ́ níbikíbi tó bá ti bá ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi padà Omoboriowo náà lèmi náà jẹ́. Mo fẹ́ sáré ṣe fídíò yìí fún àwọn ọmọ Yorùbá. Mo dẹ̀ fẹ́ kí a la etí wa ká gbọ́, torí Yorùbá náà wọ́n ní etí inú báyìí òun náà ní ejò ń lò. Ṣe rí ìran Yorùbá ó dàbẹ̀ ni pé à ń sùn, a sì tètè mójútó ohun tó yẹ ká mójútó. Àpérọ̀rọ̀ àṣẹ bí ẹni tí kankan ò ṣe wá. Mẹ́wàá dẹ̀ ń ṣe ìran Yorùbá, àyàfi ẹni tó bá rí lókù. Àwọn kan wà torí ìjàngbọ̀n tàbí kí n sọ pé àìríjẹ àti àìrímu tó ń ṣẹlẹ̀ àti bí pọ́fátì yẹn ṣe pọ̀. Àwọn kankan wà tó yẹ pé àwọn èèyàn ò rí, wọn à rí rárá. Yálà kí wọ́n sì rí káwọn pé wọ́n kọ́ tí kò kàn mí, pé ṣe bí ìjọba ni kò kú kàn wá, jẹ́ máa ṣe tó bá wù wọ́n járe lélẹ̀ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣe rí ní tí wọ́n ń pè ní ìran ó ṣe pàtàkì o. Kódà ànábì kan sọ pé ó ní okùn ẹbí ò gbọdọ̀ já, bẹ́ẹ̀ náà okùn ìran ò gbọdọ̀ já rárá nílẹ̀ Yorùbá. Àwa kan wà mùsùlùmí ni wá, alájí sì ni wá, tá a pọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá kan ti ká mú kan nínú ẹ̀sìn àti ìran, ẹ má jà tanra wa. Ìran wa láàmú, kí sì ni ìran? Yorùbá ni ìran mi. Yorùbá ò ní ìran mi, lélẹ̀ tí mo dẹ̀ ní gbàgbọ́ nínú ẹ̀ dáadáa. Ṣe rí ẹ̀yin tẹ́ ń gbéṣẹ́ rí alọ̀ bọ̀ wá sílẹ̀ Yorùbá, àánú yín ṣe mí, tèmi dẹ̀ sọ́lọ̀. Ẹ fẹ́ tẹ ọká nírú mọ́lẹ̀ nù, ẹ fẹ́ tẹ ọká nírú mọ́lẹ̀. Ilé ògì sọ̀rọ̀ àwàdà o, kì í dẹ̀ ṣe threatening, ṣùgbọ́n ẹ try ẹ̀ wò. Ẹ rí i pé ẹ fẹ́ tẹ ọká nírú mọ́lẹ̀. Mo sì ń fi àsìkò yìí, mo tún fi ń bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àyìn ìjọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá. Ẹ má ti torí owó, ẹ má ti torí ekiri màálù kan kẹ́ ẹ sọgbọ́ kẹ́nu o. Ẹ má ti torí pé àwọn wọ̀nyí wọ́n ń pọ́ǹpù owó fún yín kẹ́ ẹ ta ìran yín o. Torí pé ẹ̀yin náà rà ń bẹ̀, bẹ́ẹ̀ rà ń bẹ̀ lónìí, bẹ́ẹ̀ rà ń bẹ̀ lọ́la, ọmọ yín yóò padà wá rà ń bẹ̀ bó bá dọ̀túnla. Àjọra àwọn àtàwọn Haúsá ò jọra. Sharia law tí wọ́n ṣe nílẹ̀ Haúsá, bóyá àkàkọ̀kọ̀ tí ẹ̀ yí wa, bóyá àìmágbá research láti wò pé kí ni constitution Nàìjíríà sọ ni, àbí kí ni tí Sharia law ìgán míì. Ẹ jẹ́ má pẹ̀rẹ̀ wa. Sharia law wọ́n gbé kalẹ̀ ní Kaduna, Kano, Katsina bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní àwọn Yíbò àti Yorùbá tó ń ta ọtí, wọ́n ti lé tí wọn. Èmi wà tí wọ́n rán lẹ́wọ̀n gàdé sí tí ó ti bọ̀ ń bẹ̀, wọ́n ti lé ọtí wọn pa. Àmọ́ ṣe wá rí ọtí tí wọ́n ń tà lÉkòó, tí wọ́n ń tà ní Port Harcourt, tí wọ́n ń tà lÓṣogbo, tí wọ́n ń tà ń Fẹ̀. Àwọn ọtí tí wọ́n ń tà yìí, tí ìjọba wa ń kó revenue ẹ̀jọ ní every month. Àwọn tí wọ́n lé àwọn èèyàn pé kí wọ́n má ta tí, àwọn ni wọ́n ń gbàdé lájà ṣe ẹ̀. Tọ́lá àwọn ló ń gbowó jù nígbà tá a bá fẹ́ ṣe revenue allocation, àwọn ni wọ́n ń gbà dé lájà ṣe ẹ̀. Ọtí tẹni kí wọ́n má mú lù yín, tí wọ́n sì mú lù bòmí, wọ́n sì ń pín owó ẹ̀, wọ́n ń gba owó ẹ̀ lọ, wọ́n sì ń pín ẹ̀sìn gbà. Ìyẹn jẹ ni. Sharia law káwọn ọmọ mọ̀ ṣáájà, káwọn ọmọ mọ̀ ṣe gbá, káwọn ọmọ ṣe àwọn nǹkan tí Sharia law kó sínú ilẹ̀ Lárúbáwá gan tí wọ́n ti ń lò gan, wọ́n á lò bí wọ́n ṣe ń lò Nàìjíríà. Ọ̀tọ̀ ní báwọn ṣe ń lò, ọ̀tọ̀ ní bí wọ́n ṣe ń lò. Ọlọ́run sì ṣe àwa náà ti pẹ́lẹ̀ Lárúbáwá dé, a sì ti rìn káàkiri, a ti wọ àbá máa sọ ilẹ̀ Lárúbáwá tá a ti dé bíi 5 bíi 6 ni. Ṣùgbọ́n àwọn náà ò pa àṣà àti ìṣe wọn tì, wọ́n kàn àìdí ẹ̀ ni. A ní wulẹ̀ parọ́ fún wa. Ní tó ń jẹ́ àṣà àti ìṣe kò ṣe parun láéláé. Àwọn tí wọ́n pẹ̀lú alábọ̀ wọn àparẹ́ o. Wàláì wọn ò pa àṣà àti ìṣe wọn rẹ́, wọ́n ń ṣe. Ibi káàtì ẹ bá débẹ̀ gẹ́dọ̀ pé wà ní sọ́lẹ̀kùlẹ̀ já Nàìjíríà ni. Ọlọ́run bá ń gbọ́. Tí ẹ bá débẹ̀ níbí, tẹ bá débẹ̀ láwọn ilẹ̀ tápẹ̀lẹ̀ àwọn ilẹ̀ Lárúbáwá yìí, ẹ rò pé wà ń sọ́lẹ̀kùlẹ̀ já. Ẹ̀yin gan ẹ̀rù mọ̀ ẹ rò pé nǹkan bẹ́ẹ̀ ń bì. Ṣùgbọ́n nínú òfin àti ìlànà pé ẹ gbọ́dọ̀ take picture tàbí take video mbẹ ní etí rẹ bẹ ti fẹ́ ṣe. Tẹ bá mú fóònù jáde báyìí, tẹ tàn sí kámẹ́rà, aláàmù yẹn máa dún ni pàràmpàm kó tó sikẹ́ tó ṣẹ́jú pẹ́. Àwọn ọlọ́pàá ti dé, wọ́n á dẹ̀ gbà fóònù, wọ́n á delete gbogbo ẹ̀ pátápátá tí ò ní kú kankan. Àti ní kẹ́ bọ́ta torí pé wọ́n pamọ́ sábẹ́ àṣà àti ìṣe àti ẹ̀sìn ilẹ̀ wọn ni. Ṣùgbọ́n níta ẹ̀rín wọn gẹ́gẹ́ bí mùsùlùmí. Kì í dẹ̀ ṣe gbogbo àwọn tẹ́ ń wò yìí ni mùsùlùmí.
Christian bẹ́ẹ̀ nu wọn ẹni tí ò ṣe ẹ̀sìn kankan bẹ́ẹ̀ nu wọn lílé tèmi mọ̀ tí mo sì ní wọn lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n torí pé kọ́jọ́ wọn ni wípé kí wọ́n wọ kọ̀ǹdọ́rà aṣọ fún tí wọ́n ń wọ̀ yẹn lẹ ti rò pé tán bá ti wọ̀ tí wọ́n dé àtàwọn lórí ẹ ti rò pé mùsùlùmí ni wọ́n no gbogbo nǹkan ni mùsùlùmí àmọ́ ẹjẹ́ ń lọ sílẹ̀ Yorùbá tí mo ti ń tó kàn mí ilẹ̀ bàbá mi ló kàn mí ilẹ̀ Yorùbá ló kàn mí mo fẹ́ràn ilẹ̀ Yorùbá púpọ̀ jù mo fẹ́ràn ilẹ̀ Yorùbá ju ẹ̀sìn lọ Ọlọ́run ọba tó dá mi Olódùmarè tó lẹ́mìí mi ń gbọ́ pé mo fẹ́ràn ilẹ̀ Yorùbá ju ń tá a mọ̀ sí ẹ̀sìn lọ mo sì fẹ́ràn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ju ń tá a mọ̀ sí ẹ̀sìn lọ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ níran ọ̀tọ̀ níbí afọmáàlè bí ó sọ wípé òun fẹ́ràn ẹ̀sìn ẹlẹ́sìn òun fẹ́ràn ìwà oníwà òun fẹ́ràn àṣà lásà òun fẹ́ràn ìṣe oníṣe ju ìran bí tí wọ́n ti bí òun lọ. No matter how your level of education or exposure in the world ibì kan ló ti jáde àwọn kan ni wọ́n tó ẹ yóò sì tí wọ́n sì gbọ́dọ̀ parun. ẹ̀yin tẹ́ wá ń gbé Sharia law tẹ́ ń gbé bọ̀ nìbàdàn lọ́yọ̀ọ́ ẹ try ẹ gbìyànjú ẹ ń gbé bọ̀ ní ọjọ́ 11 oṣù kìíní ọdún tá a mú yẹn ọdún ayọ̀ ló jẹ́ kò ní jọ́dún ìbànújẹ́ fún gbogbo wa o àmì ẹ má dán wò torí pé tẹ́ ẹ bá dán wò ẹ dán tán o nítorí pé ilẹ̀ Yorùbá ni kì í ṣe mùsùlùmí nìkan ló ń bẹ nílẹ̀ Yorùbá kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló ń bẹ nílẹ̀ Yorùbá kì í ṣe àwa ẹlẹ́sìn ìbílẹ̀ nìkan là ń bẹ nílẹ̀ Yorùbá torí gbogbo apáta ẹlẹ́sìn ìbílẹ̀ ni wá tá a bá kan yà sínú àwọn ẹ̀sìn kìrìsìtẹ́nì sínú àwọn ẹ̀sìn mùsùlùmí tá a bá yà síbẹ̀ fine bọ́ inú ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n ti bí wa ká tó lọ bẹ̀ Yorùbá sí ni odò tó bá gbàgbé orísun ẹ̀ yóò fly away ni látàrí ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú àti gbé Sharia law or Sharia court or whatever Sharia tẹ́ bá ti pé ẹ má gbìyànjú ẹ o nítorí pé kì í ṣe ẹ̀tọ́ ti ilẹ̀ Yorùbá tẹ́ bá gba ẹ̀sìn Islam tẹ́ bá gbà ní àgbàsódì ẹ lọ padà sí di Quran yín tẹ́ kà dáadáa ẹ lọ wò dáadáa ṣé ẹ̀yin lẹ́lẹ́tọ̀ọ́ níbi tí wàhálà ti wà ní wípé àwọn èèyàn kàn dìde fún alára wọn àdéhùn àwọn fẹ́ ṣe nǹkan gọ́fìmẹ̀ntì náà ò dẹ̀ ní dá sí i mi ò rí wọn bú o bí kì í ṣe wípé ní gọ́fìmẹ̀ntì tó lè control wa Nàìjíríà yẹn dáṣọ àtàṣọ pé ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ kí Yorùbá lọ ẹ jẹ́ ká ní Yorùbá nation tiwa because gọ́fìmẹ̀ntì ló yẹ kó regulate ẹ̀yin wèrè yìí gọ́fìmẹ̀ntì ló ní right láti establish any judiciary law or judiciary court kì í ṣe an individual person kì í ṣe just an individual person ẹ fẹ́ organize Sharia court Sharia law nílẹ̀ Yorùbá ẹ ponú ni àbúrò yín ò pé ni ẹ gbádùn nífa ẹ kọrí sílẹ̀ Haúsá ẹ kọrí sílẹ̀ àbí kẹ́ ẹ máa bọ̀ nílẹ̀ ẹ máa bọ̀ nbí ẹ máa bọ̀ Saudi kẹ́ wá wò bóyá ń tẹ̀ ń ṣe bóyá ẹ lè ṣe kò sí anybody tó ní àṣẹ láti dá nǹkan kan ṣe tó bá jẹ lẹ́yìn ìjọba ṣùgbọ́n Nàìjíríà kò rí bẹ́ẹ̀ àwọn kan wà wọn ò dá ṣe ẹ wá náà ẹ fẹ́ dá Sharia law lẹ̀ wàhálà ó pọ̀ ṣé ẹnìkan eléégún mọ̀ gbégún lẹ́yọ̀ ní lọ́yọ̀ọ́ ni ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ sọ pé kí ààfin bàbá wa tìlú Ọ̀yọ́ ẹnì kí wọ́n má bọ òòṣà bí ààfin bàbá wa tìlú Ọ̀yọ́ ẹnì kí wọ́n má ṣe àwọn orò tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá bí àbí ẹnì kí wọ́n má ṣe àwọn àṣà àti ìṣe tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá nílùú Ọ̀yọ́ tẹ́ bá yẹ pé bá dá Sharia lọ sílẹ̀ ẹnì kí àwọn tí wọ́n ń ta ọtí nílùú Ọ̀yọ́ kí wọ́n ti ọtí wọn pa because ẹ fẹ́ máa fi ti oúnjẹ Sharia lọ yìí ẹ fẹ́ fi máa fi dájẹ́ sí sílẹ̀ ni ẹ má jà sí tanra wa o ẹ má jà tanra wa tí ìjẹsìn bá dé nílẹ̀ Yorùbá lónìí mo búra pẹ̀lú orúkọ tó lọ tí ìjẹsìn bá dé nílẹ̀ Yorùbá lónìí ìjẹsìn ni o tí ìjẹsìn wá dé tí mo wá rí mùsùlùmí tó jọmọ ìyá mi tó fẹ́ tako ìran mi òǹgàn mi ò ní wọn fún láàbọ̀ o nítorí pé ìran ẹni onírísun ẹni o torí pé ìran ẹni lórísun ẹni kódà kí ẹni tó súnmọ́ mi bí sọrùn kó wá gbẹ̀sẹ̀ Islam lérí
kó lóun fẹ́ tako ìran Yorùbá torí pé wọ́n ní ká má ṣe nǹkan kan ọ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ tí mo sì mọ̀ tí n sì bá aṣọ tí ò gbọ́ kàkí kó mọ̀ jẹ́ ẹ̀sẹ̀ àjọ fi sàwádà dànù ni o torí pé ìran èèyàn ànábì gan ò sọ̀rọ̀ ẹ̀ nù ànábì gan kò sọ ìran ẹ̀ kò sọnù látàrí ìdí èyí ìran ó ṣe pàtàkì fún wa ohun tí ó sì yẹ ká gbà ńlẹ̀ Yorùbá ẹ má jẹ́ àgbà ẹ má jẹ́ àtòrí wípé kò kàn wá ká wá dákẹ́ ó ń bọ̀ wá kàn wá ohun tí wọ́n plan lọ́yọ̀ọ́ yìí tán bá ṣe tán bá mú jẹ wọ́n wá sọ́sùn wọ́n ń bọ̀ lóńdó wọ́n ń bọ̀ lẹ́kìtì àwọn Fúlàní wọ̀nyí that is their own strategies why tẹ́ ẹ ṣe lọlẹ̀ yìí bò wọ́n bí yín dáa kí ló dé tí ìran Yorùbá tá a gbàgbàkúgbà jù why tán ṣe kọrí sílẹ̀ Yíbò wọn náà fẹ́ lọ dá Sharia lọ sílẹ̀ kán try wò because àwọn èèyàn ò gbàgbàkúgbà they don't give time wọn ò gbàgbàkúgbà àwọn ìgbàkúgbà táwa gbà ńlẹ̀ Yorùbá torí pé akóyàn mọ́ra torí pé a ní ẹ̀mí kó àlejò mọ́ra olókóbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá lónìí tó jẹ́ pé lónìí àwọn àjòjì gan wọ́n ní agbára ju àwọn ọmọ ńlé lọ àwọn àjòjì wọ́n ń pàṣẹ ju àwa ọmọ ńlé lọ a gbà wọ́n láàyè a fún wọn nílẹ̀ wọ́n wá fẹ̀ débi wípé agbára ò ká wọn mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ mo rọ̀ wá nítorí tọ́lọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ má gba ìgbàkúgbà láàyè o Sharia law kì í ṣe ohun tó lẹ́tọ̀ọ́ ní ilẹ̀ Yorùbá káfàtà ilẹ̀ kóòtù òjèrè Sharia law lẹ́tọ̀ọ́ o nítorí pé nínú ilé kan a ní mùsùlùmí a ní Christian a lóníṣẹ̀ṣe a dẹ̀ ní free thinker nínú ilé kan ṣé ẹ sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe tiwọn ni wọ́n sì fẹ́ fi Sharia law yìí wọ́n fẹ́ fi dá wàhálà kalẹ̀ nílẹ̀ Yorùbá ni Olódùmarè ò dẹ̀ ní fún yín ṣe àwọn tí wọ́n nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n tẹ̀lé Yorùbá dò ní fún yín ṣe ẹ má jẹ́ àtàrà wa ẹ má jẹ́ àpọ́njẹbẹ̀ lákìsà ìran wa àtòrísùn wa àti àṣà àti ìṣe tí wọ́n ti bí wa ó ṣe pàtàkì ju ẹ̀sìn tá a gbé lérí lọ Olódùmarè yóò ràn wá lọ́wọ́ o àní ṣe lásán àsì ní dààmú Olódùmarè yóò ṣàánú fún wa Olódùmarè yóò ràn wá lọ́wọ́ gbogbo ìgbìyànjú ọ̀tá lórí ilẹ̀ Yorùbá Olódùmarè ò ní yẹ kó wá sí ìmúṣẹ ìran Yorùbá ni ó padà wá lékè o nítorí pé kò sí bí a ṣe ṣe tó a ò ní gbàgbé ibi tí wọ́n ti bí wa a ò ní gbàgbé ibi tá a ti wá bẹ́ẹ̀ la ò sì ní gbàgbé ìran wa torí pé ìran ẹni ó ṣe pàtàkì ju ohunkóhun lọ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ẹ lọ ka Kùránì yín dáadáa ẹ ka Báíbù yín dáadáa ẹ lọ wo ohun tí wọ́n pè ní ìran bí ìran ṣe jẹ́ òun náà ni ẹbí náà jẹ́ Ọlọ́run yóò ṣàánú fún wa àbọ̀rọ̀ lásọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì.